Kíjìpá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bàbá Mudirul Markaz òun ò lè tò lẹ́yìn Mudiru kóhun bú ní Kíjìpá òun ò lè tò lẹ́yìn oníkíjìpá kóhun bú Mudiru. A nígbàgbọ́ pé torí ọ̀rọ̀ òun kọ́ lẹ fi jáde, torí ọ̀rọ̀ òun kọ́ ni àfáà wa Sàkúrù fi jáde, wọ́n jáde nítorí tí ń ṣẹlẹ̀ ńlọrin rẹ̀. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Tẹ́ bá ti wọlé dákun ẹ bá ń share prógámù yìí kọkàn àlùfáà ìkan nínú àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń pè ní Malam Shakur àbí àfáà Shakur wọ́n ń pè é, òun ló ní péjì kan tí wọ́n ń pè ní Darul Birr tọ́lọ́wà lọ́tà. Dákun ẹ bá ń share prógámù náà kọkàn àfáà náà lára. Gbẹ̀yìn olólùfẹ́ tọ́lọ́run tànábì. Ọ̀rọ̀ àfáà náà yìí ṣe ọ̀rọ̀ tí tọ́pọ̀. Àfáà wa Shakur onígbìyànjú làfáà náà. Àfáà wa Shakur ó jẹ́ nìkan tí ń máa ń sọ̀rọ̀ àtúnṣe púpọ̀ lórí social media. Àfáà wa Zakur tó já sí pé wọ́n sọ ẹlòmíì ní Shakuru ni àmọ́ ti di Kafuru. Torí gbogbo ẹni tí nífàkù bá ti ń bẹ lára ẹ̀ tó sì já sí pé ó ní oúnjẹ orúkọ Shakuru yẹn ẹ ní pè ní Shakuru mọ́ ẹ máa pè ní Kafuru. Irú àfáà táwa wá ń sọ yìí kìí ṣèyàn bẹ́ẹ̀, èèyàn alálùbáríkà ni, torí pé gbogbo ibi tó gbé látòkè kanlẹ̀ Ọlọ́run ní kó ṣíra ń bẹ̀ dáadáa. Tí kálukú wá sì máa yí pé iṣẹ́ tí kálukú wá bá ṣe òun náà ni ó máa jẹ́ àdúrà fún tóun náà bá dé ààyè tí ó wà. Gbogbo jẹ́ tí àfáà wa Zakuru yẹn gbogbo iṣẹ́ tó ṣe lọ́dọ̀ àwọn gbogbo ibi tó gbé ìwà tó wù pẹ̀lú kálukú wọn ìwà náà ní jẹ́ àdúrà fún lónìí. Ló fi já sí pé ọ̀pọ̀ gbà ni àfáà wa Zakuru wọ́n máa ń gbé aṣọ àtúnṣe, fìlà àtúnṣe, láwàní ìdáláwàní borí tí ó máa jẹ́ láwàní àtúnṣe. Kódà ìjókòó àfáà yẹn bá ṣe máa ń jókòó yẹn náà ìjókòó àtúnṣe ni. Àmọ́ gbogbo èèyàn ló lè máa wọṣọ àtúnṣe, ló lè máa jókòó àtúnṣe, ló lè máa dé fìlà àtúnṣe, tó sì já sí pé látara àtúnṣe tí ń ṣe yẹn ń fi ń ba nǹkan jẹ́ ni. Tẹ́ máa rí i pé nífàkù ń bẹ lọ́kàn eléyìí. So àfáà wa Zakuru tí ń ṣe àwọn prógámù tó pọ̀ tí máa fi ń sọ pé òun fi ń ta àwọn èèyàn jí. Gàgà jùlọ irú èyí tí àfáà wa Zakuru ṣe ní ìjẹta yìí àbí ìjẹrin lérí ọ̀rọ̀ pé Ìlọrin ti di Ọya, ó ti dodò Ọya, wọ́n ní Ìlọrin ti di odò Ọya pé àwọn federal government wọ́n ti sọ Ìlọrin di odò Ọya. Àfáà náà ẹnu wọn láti gbọ́ a sì lọ wo àwọn kọ́mẹ́ǹtì tó wà lábẹ́. But àfáà fẹ́ sọ̀rọ̀ Ìlọrin àmọ́ wọ́n gbé àwọn ọ̀rọ̀ wọn láti orí àwọn ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Ìlọrin, gbogbo ẹ̀yin tẹ́ ń pàtàn Alhaji Àgbà, ẹ̀yin tẹ́ ń pàtàn Sheikh Adam, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ oníkíjìpá, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bàbá Mudirul Markaz òun ò lè tò lẹ́yìn Mudiru kóhun bú oníkíjìpá òun ò lè tò lẹ́yìn oníkíjìpá kóhun bú Mudiru. A nígbàgbọ́ pé torí ọ̀rọ̀ òun kọ́ lẹ fi jáde, torí ọ̀rọ̀ òun kọ́ ni àfáà wa Zakuru fi jáde, wọ́n jáde nítorí tí ń ṣẹlẹ̀ ńlọrin rẹ̀. Àmọ́ ṣe sì mọ̀ pé tajril umur bihasbabin laha hilalu, tajril umur ala ma qadara Allah. Gbogbo nǹkan náà nǹkan ni ó ṣe sábàbí nǹkan. Àfáà wa Zakuru ẹ lọ yọ nífàkù ẹ yọ kó nù ọkàn yín. Nífàkù Maulana Sheikh Adam, nífàkù Maulana Mudirul Markaz ẹ lọ yọ kó nù ẹ̀mí yín. Torí pé kí ni ọmọ màrìkàsí ni yín, gbogbo ń tẹ́ sì ṣe, gbogbo ń tẹ́ gbáralé, gbogbo ń tẹ́ ń ṣe láyé màrìkàsí ni o. Ẹ má gbàgbé ijọ́ kan tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin bàbá wa kọ́ àfáà Ògbándómà àti ọmọ kéwu wọn pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wa àgbà onílé márùn sọ. Ṣé mọ̀ pé jáde sí bàbá wa àgbà onílé márùn gbà náà tẹ́ sọ̀rọ̀ yàkàyàkà wọn gbà náà ẹnìkan kan dá yín lóhùn, kálukú wò yín ni o. À ń wò yín níwò pé gbígbà pé àwọn kan lọ́bẹ̀ yín iṣẹ́ àwọn kan òun rẹ̀ sì ń jẹ. A padà wá wò ó, a padà rí pé nìkan kan ọ̀bẹ̀ yín ṣẹ́ ẹ̀ ń jíṣẹ́ ara yín ẹ̀ sì ń jíṣẹ́ pé ẹ bìlọ́ǹgì sọ́dọ̀ àfáà wa Jamal. Bó ṣe já sí pé
ọlọ́run ní kẹgbà ilé kí bàbá wa gba àlùfáà ńlá kọjá, àmọ́ tọ́lọ́run jẹ́ síra ń bẹ̀ dáadáa. Gbogbo èyí tí ń sọ yìí mọ̀ kàn rárá jẹ mọ́sà létetí ni o lórí ọ̀rọ̀ àfáwà Sakur tó já sí pé ọ̀pọ̀ Sakur lónìí ti di Kafur. Aṣọ tẹ́ ẹ̀ máa ń wọ̀ aṣọ àtúnṣe ni, àmọ́ra àtúnṣe kọ́ ní ń jáde lẹ́nu yín, ìwà àtúnṣe kọ́ ní ń jáde lọ́kàn yín. Ọ̀pọ̀ ìgbà lẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ ní indirect sí Markaz tẹ́ ẹ̀ máa ń tafà síbẹ̀. Ṣẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ náà lẹ lọ sí ọ̀dọ̀ bàbá Sọlágbẹ́rú, gbogbo wóró tẹ́ ẹ̀ wí ń bẹ̀ kò ṣe ìta gbọ́tì. Irú yín mùsẹ́bísẹ̀bí náà nìyẹn o, mùsẹ́bísẹ̀bí náà olójú méjì, gbogbo tí bá sì ti ń jó lórí gbogbo ẹni tí bá ti ń sojú méjì láyé kì í gúnlẹ̀ dáadáa ni o, olójú méjì gúnlẹ̀ dáadáa. Ibi tẹ́ bá fẹ́ dúró ẹ dúró ń bẹ̀ kárí yín. Àfáà Darul Birr tó lóun wà lọ́tà, dákun má fi ara bọ́ Markaz, má fa ara kọ́ bọ́dì o, wáyà ń bẹ́ńlẹ̀ o, má dá wáyà kọjá o. Àfáà wa Darul Birr, àlùfáà wa Sakur tóun náà jẹ́ kan náà àwọn ọmọ Markaz tó já sí pé ọ̀pọ̀ ọrú yín bẹ́ẹ̀ alábòsí ni yín. Gbogbo ibi tó bá léwu kó lè bìlọ́ǹgì sí, dákun. Wọ́n sọ̀rọ̀ ní Kìtìpá, wọ́n sọ̀rọ̀ Obandoma, gbogbo bí tó bìlọ́ǹgì sí wallahi làásìmọ̀ kò sẹ́ni tí ọmọ bẹ̀. Ìgbà sọ̀rọ̀ rẹ, ìgbà sí rẹ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọmọ lérò pé àbọ́kùnrin ń sọ àbí àníyàn rẹ̀ dání. Afá yẹn sì mọ́ kéwú ní dàmú rẹ̀. Ṣáàṣì mọ́ kí gbogbo ẹni tí kéwú bá ti ń dàmú kò mọ́ kéwú nù. Ẹni tí kéwú bá ti ń dàmú kò mọ́ kéwú nù. Gbogbo ń tọ́ ọmọ ń sọ látòkè kálẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀ lọ kíyèsí o. Markaz yìí ṣẹni àárífín, bàbá wa gba Mudirul Markaz wọn yìí ṣẹni àárífín, bàbá wa gba onílé márùn yìí ṣẹni àárífín. Èyí tó ṣe pẹ̀lú àfáà wa gba onílé márùn akànbọ́n ní o, akàngbójúkó ń bẹ̀ ni. Àmọ́ láti gbà náà ta lérò kó yí padà ó yí padà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, eléyìí ọmọ jẹ́wọ́ ní gbogbo tí mo sọ ní mo jẹ mọ́sà létí etí ni, torí pé ọlá yí pé ìwọ náà òun pèrè lọ́mọ Markaz. Ọ̀pọ̀ orú yín náà nù tẹ́ máa pèrè ayé lọ́mọ Markaz tẹ́ sì máa ṣe tí ọ̀dá lábẹ́lẹ̀ fún Markaz, tẹ́ máa sọ̀rọ̀ tí ọ̀dá nípa Markaz lábẹ́lẹ̀, tẹ́ máa wùwà tí ọ̀dá nípa Markaz. Gbogbo bí tí wọ́n bá ti ń dọ́rọ̀ Mudirul Markaz ilẹ̀ láyé láyìdá láti ń bá rú yín. Gbogbo bí tí wọ́n ti ń sọ̀rọ̀ àfáàgbà Mọ̀lánà Sheikh Adam láyìdá láti ń bá rú yín. Kò lè dùn wá ná nígbà tó já sí pé ẹni tóun náà kéwu Sheikh Adam tó kéwu lọ́dọ̀ ọmọ kéwu Sheikh Adam gan tí ò ṣe rámbẹ̀ dáadáa. Tẹ́yìn yẹn kéwu Sheikh Adam kó kéwu lọ́dọ̀ ọmọ kéwu Sheikh Adam kó má ṣe rámbẹ̀ dáadáa. Gbogbo bí tẹ́ ti máa rí Kafuru, ẹni tá ń pè ní Kafuru, Zakuru ló di Kafuru. Gbogbo bí tẹ́ ti máa rí níbi tí ó ti máa lérò pé àbí wọ́n bùn mí ní, ila mata hanta. Yálà Sakur, ila mata anta fi lawi wa fi lahibi fama tizaruka fi ma ya'lamu Allah. Ìgbà wo ló fẹ́ ṣe yíò dá? Ẹ lè rí ọmọ Markaz kan original ọmọ Markaz kọjọ́ lójú kòkòrò. Ẹ lè rí ọmọ Markaz original gangan kandambẹ́ o. Àbẹ́yí tá ń pè ní original gangan lọ́mọ Markaz, wallahi wọ́n máa ní kọ̀náhà ni. Tẹ́bá ti lé ọmọ Markaz tí ò ní kọ̀náhà tí sàn ṣe pé wọ́n bùn mi ní bákí tó fi fẹ́ máa sọ rẹ̀ di èèyàn yẹ̀yẹ́, kìí sọ original nù. Torí pé ẹni tó kọ́ wa, ẹni tá gbàmọ́ lọ́dọ̀ rẹ̀ Mọ̀lánà Sheikh Adam, ẹ wo adúrú oore tọ́lọ́hun kó sọ́dọ̀ wọn tí wọ́n sì gbójúkó ń bẹ̀. Òun ní kálukú padà fi ń lo àwọn ọmọ wọn lónìí. Ẹ jẹ́ káwa náà lọ sí kíni, ẹjá lọ láyọ̀ ọkàn. Bẹ́ẹ̀ bá ti rọ́mọ Markaz kan tí ń ṣe yàyín, tí ń sọ̀hún, tí ń lọ wájú, tí ń lẹ́yìn kò sí, tí ń dààmú rẹ̀, ní tí ó jẹ wàláhì òun ni wá. Torí bẹ́ẹ̀ àfáà Sakur ẹ dákun, ẹnìkan ò ní ọmọ jáde sọ̀rọ̀, àmọ́ kéèyàn máa fi indirect kó máa fi hẹ́ntà wa àbí kó máa fi hẹ́ntà Markaz, kó máa fi hẹ́ntà bàbá Mudir, àwọn ò ní gbà fún o. Eléyìí wàláhì wọ́n
wàláhì la kàn fi ṣe fún àfá pé kájọ fi pera wa sákèsí àfá yẹn wàláhì ìgbà tí mi máa rí mo rí nírí ẹni tó nílà káyì ní wàláhì bíkọ́ mo fẹ́ràn àfá yẹn bó ṣe dúdú yẹn so gbogbo nǹkan tọ́lọ́mbùn tó tóbi ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀ so torí bẹ́ẹ̀ àfá wa ṣẹ̀kó ọlọ́run ó gbàdúrà kálukú wa ọlọ́run ṣìṣàánú ẹwọ̀n pé lérí ọ̀rọ̀ akádìbù náà pẹ̀lú àfá wa Jamiu Adégúnwà ó lọ́rọ̀ tó sọ́nbẹ̀ náà tí ọ̀dá tó níbẹ̀ ṣe máfà Jamiu Adégúnwà yẹn ọ̀dá ọmọ akẹ́kọ̀ọ́ sí wọ́n ọmọ fíìmù yẹn ọmọ tó ṣẹlẹ̀ láàrin wọn sọ ọmọ tí ń lọ lábẹ́ yẹn kò sí tí ń bí ọnú lórí àfá Jamiu Adégúnwà tó tayọ pé ó farati sára Sheikh Adam ń ti ń bí inú nìyẹn ọlọ́run dá sọ́rọ̀ tí ó kàn ẹ́ bí ìbá sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sí tápadà bí àfá Jamiu Adégúnwà ọ̀rọ̀ rẹ̀ nísọ̀ ẹ̀kọ́ ti wà ń court wọ́n yẹ kan ti challenge ẹ kan ti fún ẹ ní ìwé pẹ́tọ̀ nítọ́ wí o wá sàlàyé ẹ̀bọ́ ló ṣe ma nítọ́ mọ́ pa rẹ̀ tọ́ lọ bẹ́ síbẹ̀ aláṣàkúrò ọlọ́run ní dárin àjò rẹ̀ rú o albarka al-Qur'anul azim àtàwà àti ọlọ́run ní díá sórí ibú ọlá àfágbà Maulana Sheikh Adam Abdullahi al-Hilori ọlọ́run kọ́ wọlá Maulana Sheikh Adam náà afágbà tòní wàlíyà ọlọ́run tòní ọmọ rẹ̀ ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ìmọ̀ albarka ọmọ albarka Maulana Mudirul Markaz gbogbo ayé tí wọ́n retí tí bàbá wí lónìí kálukú lọ bẹ̀ afẹ́ lọ kẹ́kọ̀ọ́ afẹ́ lọ kọ́ mímọ̀ tọ́dọ̀ Maulana Sheikh Adam tọ́dọ̀ bàbá Maulana Sheikh Adam tòní ọlọ́run wọlá albarka tànàbí ọlọ́run bá sàlékún àlàáfíà àti dùnú àti fọkànbalẹ̀ ọlọ́run bá wa ṣe fún wa albarka lana Muhammad sallallahu alayhi wa sallam albarka la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim allahumma anta amaktana bi du'aika wa wa'adtana bi hijabatika وقد دعوناك كما أمرتنا فأجبنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف اللهم أنت إله ما في السماء وإله ما في الأرض ولا إله فيما غيرك فانظرنا على أعدائنا وقد آجاتنا إنك السميع الدعاء يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.